Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà lẹ já sí. Ẹ subscribe fún wa, ẹ máa bá wa wo àwọn iṣẹ́ wa, ẹ like, ẹ comment, ẹ sì bá wa share líǹkì wa. Fídíò kan ni mo rí ní orí ẹ̀rọ ayélujára, but kí n tó play fídíò yẹn fún wa, mo kọ́kọ́ fẹ́ kọrin kan. Orin yẹn bóyá ẹ̀yin náà tẹ̀ wá lé ẹ̀lẹ́ máa bá mi kọ sí comment section yín ká bá mi kọ tán. A ní ọba o tọ́ba láṣẹ ọ kílẹ̀ ń fọba pé ọba o ọba láṣẹ ọba. Mo ṣe kábíyèsí fún orí adé bàbá wa Aláàfin Ọ̀yọ́, bàbá wa ikú bàbá yèyé lágbára Ọlọ́run ikú ò ní pa yín, ẹ lé orí àpèrè yìí pẹ́pẹ́pẹ́pẹ́ báwọn bàbá yín ṣe lò pẹ́pẹ́pẹ́ ẹ̀yin náà á lò pẹ́pẹ́pẹ́. Ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Àwíkóńkó ọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí Aláàfin Ọ̀yọ́ tó sọ kò gbà kó gbé ọ̀rọ̀ fún wọn. Ó wá yà mí lẹ́nu wípé ẹni bá lè sọ̀rọ̀ fún yàn ó sẹ̀tì kámẹ́rà ó wá ń sọ̀rọ̀. Mo wá wò pé ẹni bá lè sọ̀rọ̀ fún yàn tó bú yàn kò yẹ kó lè bẹ̀ yàn. Ó wá dá Àwíkóńkó ọ̀dọ̀ àdọ̀bálẹ̀ wá wò páí owó páí owó tẹ́ bá wo fídíò yẹn ẹ̀rín máa pa yín pé àṣẹ nílé bu ọba lórí ẹ̀rọ ayélujára ó ti lè dọ̀bálẹ̀ láàfin tí gbogbo olùwà dúró pìtìmú àtọkùnrin àtobìnrin lágbára Ọlọ́run ọba ojú òní tì yín lọ́yọ̀ọ́. Tó bá ti ń sọ wọ́n jẹ parọ́ fún mi ó ní àárín gan mo ra mi inú mìíràn mo ní ṣé ìwọ̀n àbúrú tó báyìí. Mo ti sùn mẹ́. Tó bá ti lo fóònù báyìí àwọn Yóò ti jókòó ní kámẹ́rà ẹni ìyá. wọ́n ní ọjọ́ mẹ́ta mi ò lè sùn. Tó bẹ́ẹ̀ o wọ́n ní kí ni mo ṣe ìṣe àmàjọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí lọkùnrin wa rí kí ni mo rà gbà rẹ̀. Ẹ̀rọ nǹkan kan àtòrí àbùkù tí ó kàn ní olórí. Ẹ̀sìn ni àwọn kọ̀ọ̀kan náà máa ń pè mí wọ́n ní bí àwọn àgbà ní àwọn Wọ́n sponsor ẹ̀. sponsor ẹ̀. Àjọsọ́lá Ó làbùrù kan sponsor yìí. Èmi gan-an àti mi ò nínú pé àwọn sponsor yìí kí ni àwọn àgbà mi kékeré. Tèmi fẹ́ ni pé kí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. kábíyèsí o. Ọgbọ́n Olúkòso. Àwíkóńkó dáríjì ẹ o. Kábíyèsí o. Orí ẹlẹ́ ilẹ̀. Ní ayẹyẹ ìwúyè la ṣe ní April 5 ti mọ Àwíkóńkó bí ọdún méjì báyìí. Yẹ kó fẹ́ràn òkú ọ̀sẹ̀ náà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́. Ní kíákíá tí wọ́n ní kíá tí wọ́n ànáǹsì orúkọ mi náà wọ́n ní èmi ní Aláàfin tuntun. Kábíyèsí o. Ní Àwíkóńkó ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi náà nípa èyí tó jẹ́ ti tèmi tí ó jẹ́ ti tèmi. Kábíyèsí olóhùn ti ìjà náà sọ náà wọ́n ní àgbà tí ò bínú ni. Ọmọ ẹ̀ ń pọ̀. Kábíyèsí Kábíyèsí o. Iná lọ á yá ọ. Àwọn Ọ̀yọ́ jẹ́wọ́ pé ọmọ ọkọ làwọn àwọn ò kì í ṣọmọ àlè. Mi ìgbẹ́ni kankan lọ́mọ àlè o kó wá dọ̀bálẹ̀ gbala o. Àwọn obìnrin Ọ̀yọ́ yẹn
ọ̀ríjìnà ọmọ ọkọ ni wọ́n ká má ti wà sọ pé àwọn ọkùnrin àwọn obìnrin wa gbé fídíò báyìí Awíkóńkó rè o ẹni tó bú ọba wa ó yá sọ̀rọ̀ nísìnyí Awíkóńkó wa mójú wa dà wálẹ̀. Ọ̀yọ́ làwa ti wá ní ṣe bí Ọ̀yọ́ láàrin lẹ́yìn bá gbé kẹta láàfin kẹ máa ya ni wọ́n ń débẹ̀ wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ní Awíkóńkó rè o ẹ lè máa gbọ́ kẹ má dà mọ́ ọmọ kú bàbá yèyé làwa. Kọ̀ǹfọ́ọ̀mù ni àwọn ọlọ́ba ti ń pààyàn àti lọ́ba tí ọba ìlú mi ń jalè ọba ìlú tí ń gan jalè àwọn òsì lọ́ba tí ń jalè àti lọ́ba tí ń pààyàn. Àwọn tó bú wa lọ́yọ̀ òkú Awíkóńkó tí mo bú wa lọ́yọ̀ rẹ̀ òsì tó fẹ́ ṣe fáwa ò lè pa wá àwọn agán wá fún ẹ ní Awíkóńkó wá fún ẹ tán. Ọba lèmi náà fà mo wá ní wáyà ọwá ní ó yà bẹ́ẹ̀ ni ẹni tí mo bá bú bàbá rẹ̀ tí ó sọ̀rọ̀ máa lè ní Awíkóńkó bú wa lọ́yọ̀ ní tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ebi sọ máa lè Awíkóńkó bú wa lọ́yọ̀ àwọn òsì lọ́ba rádaràda bẹ́ẹ̀ ni àwọn sọ máa lè Awíkóńkó má ṣe bẹ́ẹ̀ mọ́ o wàláì má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ṣé wọn náà sọ̀rọ̀ sọ́ba? Awíkóńkó jìyà mí lónìí. Àgbàdo fílẹ̀ o. Àní fílẹ̀ o. Kò ẹ má jọ wọlé. Awíkóńkó ọ̀gbọ̀dọ̀ wọlé. Ẹ má jọ wọlé. Awíkóńkó ọ̀gbọ̀dọ̀ wọlé. Ọ̀gbọ̀dọ̀ wọlé. Ọ̀gbọ̀dọ̀ wọlé. Kò ẹ má jọ wọlé. Awíkóńkó ọ̀gbọ̀dọ̀ wọlé. Ẹ má jọ wọlé. Awíkóńkó ọ̀gbọ̀dọ̀ wọlé. Ọ̀gbọ̀dọ̀ wọlé. Ọ̀gbọ̀dọ̀ wọlé. Kò lè gbẹnu kò lè sọ kankan ó kàn wó pàìpàìpàìpàì ni iṣẹ́ ló yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ Awíkóńkó ẹ wo bí ṣe ló yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ láàfin àwọn ààfin kó jẹ́ pé kọ́ wá ní kọ́ àwọn obìnrin yẹn kọ́ tó àwọn obìnrin yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ní fún yín gbà tí kọ̀ọ̀kan ẹni tá tí ò lè fún yín gbà tí kẹ́mi tó bọ́ lára yín ṣèbí ṣe lẹ mọ ọba bú táwọn kan bá tẹ̀ wà fún yín lówó pé kẹ́ ẹ bá wọn bú ọba ṣé ó tọ́ sí èèyàn kẹ́ ẹ bá wọn bú ọba táyé gbọ́ àwọn ọ̀ràn tí yín bá ń joyè láàfin tàbí ìran tí pẹ̀lú àwọn ọmọ oyè ọmọ ọba ẹ lè máa ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ máa bú ọba ìlú Ọ̀yọ́ kò ní bàjẹ́ fún yín járe ẹ jẹ́wọ́ pọ̀ mọ́ ọkọ ní. tó bá ti ń sọ wọ́n jẹ́ parọ́ fún mi ó ní àárín kan ó ra mi inú mìíràn mi ní tí wọ́n á burú tó báyìí. Mo ti sùn mẹ́. tó bá ti lu fóònù báyìí àwọn Yóò ti jókòó ní kámẹ́rà ẹni ìyá. wà ní ọjọ́ mẹ́ta mi ò lè sùn. Tó bẹ́ẹ̀ o, wà ní kí ni mo ṣe? Ìṣe àmàjọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kí lọkùnrin wa rí kí ni ìmúra gbà rẹ̀? Ẹ̀rọ nǹkan kan torí àbùkù tí ó kàn ní olórí. Ẹ̀sìn ni àwọn ọkùnrin náà máa ń pè mí. Wọ́n ní bí àwọn àbí ní báwọn Wọ́n sponsor ẹ̀. sponsor ẹ̀. Àjọsọ́lá Kó ti. làbùrọ̀ kan sponsor yìí. Èmi gan fún Àti. àmì gan mi ò nínú pé àwọn sponsor yìí kí ni àwọn àgbà mi kékeré. Tèmi fẹ́ ni pé kí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. Kílẹ̀sì o. Ọgbọ́n Olúkòso. Awíkóńkó darí jẹ ọ́. Kílẹ̀sì o. Orí ẹlẹ́ ilẹ̀. Ní ayẹyẹ ìwúyè la ṣe ní April 5 ti mọ Awíkóńkó lábẹ́ ọdún méjì báyìí. Yẹ kó fẹ́ràn òkú ọ̀sẹ̀ náà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́. Ní kíákíá tí wọ́n ní kíá tí wọ́n ànáǹsì orúkọ mi náà wọ́n ní èmi ní Aláàfin tuntun. Kábíyèsí o. Ní Awíkóńkó ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi kan nípa èyí tó jẹ́ ti tèmi èyí tí ò jẹ́ ti tèmi.
kábíyèsí ìlú ti ìjánu ìsọ náà wọ́n ní àgbà tí ò bínú ni. ọmọ ẹ̀ ń pọ̀. kábíyèsí. kábíyèsí o iná lọ á yá ọ. ó sì rọ ọkàn yín. ẹsẹ̀ kábíyèsí bọ́lá. wọ́n taná sí Ṣàngó lójú. wàhálà tí fẹ́ràn jùlọ ni pé wọ́n padà sí ibi rẹ̀. àkájọwọ́ la fi ń sọ yẹn. bẹ́ẹ̀ni. òun náà. Ọ̀yọ́ làwa ti wá jíṣe bí Ọ̀yọ́ láàrin léèyàn bá gbé kẹsà láàfin kẹ máa ya ni wọ́n ń débẹ̀ wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ní Awíkonko rèé o ẹ lè máa gbọ́ kẹ má dà mọ́ ọmọ kú bàbá yèyé làwa. kọ̀ǹfàmù ni àwọn ọlọ́ba ti ń pààyàn àti lọ́ba tí ọba ìlú mi ń jalè ọba ìlú tí ń gan jalè àwọn òsì lọ́ba tí ń jalè àti lọ́ba tí ń pààyàn. àwọn tó bú wa lọ́yọ̀ kọ Awíkonko tí mo bú wa lọ́yọ̀ rẹ̀ òsì tó fẹ́ ṣe fáwa ò lè pa wá àwọn agán wá fún ẹ ní Awíkonko wá fún ẹ tán. pé ọba lèmi náà fa mo wá ní wáyà ọwá ní ó yà bẹ́ẹ̀ ni ẹni tí mo bá bú bàbá rẹ̀ tí ó sọ̀rọ̀ máa lè ní Awíkonko bú wa lọ́yọ̀ ní tí ò yẹ kó rí bẹ́ẹ̀ èmi sọ máa lè Awíkonko bú wa lọ́yọ̀ àwọn òsì lọ́ba rádaràda bẹ́ẹ̀ ni àwọn sọ máa lè Awíkonko má ṣe bẹ́ẹ̀ mọ́ o wàláì má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ṣé wọ́n ní oṣù ọ̀rọ̀ sọ́ba? Awíkonko jìyà mi lónìí. Àgbàdo filẹ̀ o. Àní filẹ̀ o. Kò ẹ bá jọ wọlé. Awíkonko ọ̀gbọ́dọ̀ wọlé. Ẹ bá jọ wọlé Awíkonko ọ̀gbọ́dọ̀ wọlé. Ọ̀gbọ́dọ̀ wọlé ọ̀gbọ́dọ̀ wọlé. Kò ẹ bá jọ wọlé. Awíkonko ọ̀gbọ́dọ̀ wọlé. Ẹ bá jọ wọlé Awíkonko ọ̀gbọ́dọ̀ wọlé. Ọ̀gbọ́dọ̀ wọlé ọ̀gbọ́dọ̀ wọlé. Awíkonko jìyà mi lónìí. Àgbàdo filẹ̀ o. Àní filẹ̀ o. Ṣé wọ́n ní oṣù ọ̀rọ̀ sọ́ba? kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.